دعوتم للميت فأخلصوا له الدعاء. ìtumọ̀ ọ̀rọ̀ yìí ó ní wípé Ànábì wa ń sọ fún anú ọ̀rọ̀ tí Abu Hurairah gbà wá pé tẹ́ ẹ bá ń ṣe àdúrà fún òkú yín tó jẹ́ mùsùlùmí فأخلصوا له الدعاء, ẹ jẹ́ kádùá tẹ́ ẹ máa ṣe fún kẹ́ ẹ máa ní àfọ̀mọ́ ń bẹ̀ fọ́lọ́run subhanahu wa ta'ala kó ìbàjẹ́ pé àdúrà náà jẹ́ àtẹ́wọ́gbà. Níbi tá a dé ọmọ ìyá mi, ṣíṣe àdúrà fún òkú ó jẹ́ nǹkan tó dáa torí pé ara sàárà tí ó bá òkú náà ni. Nínú tí ó bá òkú òun náà ni kí èèyàn máa ṣe sọ́dákọ̀. Kò sí apá lọ́dọ̀ àwọn àfáà wípé sàárà tí èèyàn bá ń ṣe fún òkú nínú tí ó bá òkú ni. Sàárà tí èèyàn bá ń ṣe fún òkú nínú tí yóò padà tó kọ́ sàǹfààní ń bẹ̀ ni. Tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ ọmọ ìyá mi, wọ́n túnmọ̀ sí wípé ká máa ṣe sàárà fáwọn òkú wa ó jẹ́ nǹkan tí ó mashru', ó jẹ́ tí ó bófin mu, ó sì jẹ́ tí ó pàtàkì pọ̀ torí pé àǹfààní làwọn òkú ó ṣe níbi sàárà tàbí ṣe fún wọn. Ká máa tó ṣe àdúrà fún wọn, ká máa ṣàdúrà fáwọn òkú torí pé bùkátà wọn sí àdúrà láàyè ọ̀pọ̀. Tó bá wá rí bẹ́ẹ̀ ìmọ̀ ìyá mi, a ṣe àwọn àmọ̀ ṣàdúrà fún wọn, a máa ṣe ìtọrẹ àánú fún wọn ló kọ́, a máa ṣe fún wọn tí lára rẹ̀ mọ̀ bá wọn. Kódà tá a bá lágbára àti lè lọ sí Mọ́kà lẹ́yìn tá a bá ti ṣe tiwa tàbí umrah ní tá a ṣe tiwa, aláǹfààní àti rán ìyàn àbíkáwà gbé ó sì ṣe tàbí káàrin tó ti ṣe ti ẹ̀ náà láti bá lè ṣe ájì àbí láti sáà ní ṣe umrah fún àwọn òkú wa. Eré pàtàkì ẹmọ ìyá mi o, tẹ́ rí ní tàà máa ṣe àfi máa dáná fáwọn òkú lọ́rùn ni. Ní tàà máa ṣe fáwọn òkú àfi máa dáná fáwọn lọ́rùn ni. Òkú yóò di oúnjẹ, yóò di pé oúnjẹ ọmọ lọ òkú tó kú tẹ́kọ́jẹ́ wà sí fún wa yóò di àjọyọ̀. Nígbà tí ń ṣe rú ilé ẹ̀mọ̀ ìyá mi, kò sílù tí wọ́n ti nílà àkàrẹ̀ tí wọ́n ṣe rú ẹ̀, nígbà tí wọ́n ṣe èrè gbé ẹ̀ tí wọ́n ṣe rú ẹ̀. Ó fi jẹ́ kọ̀dá o, àwọn tàbá máa ṣe ìjà fi rú ẹ̀lẹ́ o, àwọn tàbí já àfáà náà ẹjá sóòtọ́ fáwọn èèyàn wípé kìí ṣe nǹkan rẹ̀ ní kó kú òkú káwá sọ di àjọyọ̀. Kódà jókòtà mọ́ jókòtà lápẹ́ fẹ́ ṣàdúrà fún wọn, kò só fún kálọ̀ mọ́ ṣàdúrà fún kálùkù wọn ṣàdúrà rẹ̀ jẹ́jẹ́ rẹ̀ pẹ̀lú mọ́ péjọ tó tẹ́ bá lọ wọ́n bẹ́ àpéjọ ó ti di nǹkan míì, ó ti di nǹkan míì. Ẹ ṣàdúrà fọ́kù kò lè ní ẹfọjọ́ sí ìfọjọ́ sí kò lẹ́sẹ̀ ńlẹ̀ ara àdálẹ̀ kádà alẹ́ ní kálùkù ọmọ sí àdúrà fọ́kù mọ́ fẹ́ mọ́ sí fún káníyàn sí kíni káníyàn ọ̀dá. idha da'awtum lil mayyit فأخلصوا له الدعاء. ẹjẹ́ dùá tẹ́ ma ṣe fókù yọ mọ́ jádùá tẹ́ pé yọ mọ́ mú ikhlas. Kí ni ikhlas? Kò ní mú sí àárín lọ́wọ́, kò ní